wọ́n dẹ̀ lọ gba fóònù mọ́ lọ́wọ́. Ṣé ń gbọ́? A ní apààyàn ní Lizzy Anjorin àti Abdulateef Lawal. Ọlọ́run gbọ́. Ọjọ́ kejì ni wọ́n gba fóònù lọ́wọ́ màdámù yìí ní ìta ní mile 12 lẹ́kọ̀ọ́. Alẹ́ ọjọ́ kejì ni wọ́n lọ wúmà yìí lọ́wọ́ gbà. Wọ́n bàbá gẹ o. Kẹ́ni mọ̀ pé wọ́n ti ń threaten àwọn èèyàn tipẹ́tipẹ́ ní Nàìjíríà, àwọn ọkọ àtìyàwó yìí. Ẹ̀gbọ́n lè rí. Alẹ́ ọjọ́ kejì bóyá ẹ̀gbọ́n bẹ́ẹ̀ dáadáa ẹ̀já tún bẹ́ẹ̀ play ẹ̀gbọ́n ẹ̀já tún bẹ́ẹ̀ play má bínú àsùnzẹ́yìn díẹ̀ oh yeah. Ṣẹgbọ́ ìjẹgbọ́ wọ́n tún jà níbi tó àwọn pípù yìí ẹ wò nígbà tán ní pé Jágùnmẹ̀ òun ni ọmọ tí wọ́n pè ní Lizzy Anjorin yìí ẹ rò bóyá pé kínní ni ó ní láti nìkan ló mọ password bank account òun ó tún wọ 750,000 naira ó wọ kúrò nínú àkáǹtì ẹ̀. Ṣé ń gbọ́ tí Abdulateef Lawal ó tún jalè mọ́ tara ẹ̀. Ṣé ìyàwó kejì náà ń parọ́ ni? Ṣé ìyá Amuda ń parọ́? Màá ya gbé ṣó ìgbúdọ̀ dórí YouTube o. Ṣé ìyá Amuda ṣó ń parọ́ ni? Ṣó eléyìí ó máa dé orí YouTube bí ti Jàgùnmẹ́ ṣe dórí YouTube lélẹ̀ náà máa dórí YouTube straight away lálẹ́ ló máa débẹ̀. Ṣé ẹ gbọ́ bẹ́ẹ̀ yà bẹ́ẹ̀ gbọ́ bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run. Láti nìkan ló mọ bí BVN ní arábìnrin yìí wọ́n dẹ̀ wọ 750,000 naira nínú àkáǹtì woman yẹn di ọ̀la ẹ̀kọ́ ní fóònù yẹn. Àgbọ̀ lè rí di ọ̀la yìí ìyá Amudat tí wọ́n jẹ́ legal wife fún Adégbóyèga Abdulateef Lawal wọ́n gba fóònù wọn nígbà tí wọ́n sọ pé àwọn ti ń record the same thing tí wọ́n fẹ́ ṣe fún Fọlá nìyẹn. Wọ́n gbà. Tọ́lọ́run gbà fún wọn. Wọ́n gbà. Remember on the 18th of May. A ní wọ́n ti gbà báyìí wọ́n ti gbà wọn ò bá nǹkan kan nú ẹ̀ bóyá ọ̀rọ̀ bóyá àwọn máa rí nude video nínú ẹ̀ nìkan wá post ẹ̀ online kò sí nǹkan kan bẹ́ẹ̀ Ọlọ́run ṣeun wọ́n gbà. Ìjẹ́ ti ẹjọ́ èèyàn mélòó ló ti wo show yìí tí mò ń gbádùn èèyàn mélòó ló ti wò rí ta ló ti wo show yìí rí. Are you listening to this highway robber and criminal Abdulateef Lawal Lizzy Anjorin olè gidi tó gba skinny àwọn méjèèjì. 2021 Tawanoi. I can remember vividly. I got a distress call from Folana from Nigeria that police are looking for her. The day after we play the voice notes, they want to collect her phone. One wife from that young world,
We have all the recordings here. And you remember, I spoke with the police, the officer that came. Yes. Only I'm officer Kenekan. Later, I want to pay any puroni. Wọ́n máa purọ́ bí Oh yeah, ọlọ́pàá. they call us police station if you remember. Wọ́n á tún máa parọ́, wọ́n á máa ṣe bí ìgbà tẹ́pọ́ ọlọ́pàá Nàìjíríà làwọn. Níbi tí Lawal àti Lizzy tán ya olórí burúkú dé. Wọ́n á máa ṣe bí ìgbà tó jẹ́ pé ọlọ́pàá làwọn. Kẹ́ lè rí bí pé ilé ayé ti bàjẹ́. Wọ́n wá ń sọ pé ta ló yẹ kí Nigerian police kó yẹ kán investigate. Bí òun ṣe Abdulateef Lawal àti Lizzy Anjorin, àwọn wèrè jagunmọ̀ wèrè olórí burúkú méjì. She must report to her police back and wokan. Dollar ya jẹ́ kó lọ síbẹ̀. Thanks to me and Dorcas àtàwọn tó lọ́wọ́ ń lò fún Nigeria láti secure ọmọ yẹn ní Nigeria. So that you need to know how deadly Alaja Elefe Toothpick, Ajekupaje, àti Adegboyega Abdulateef Lawal, how deadly they are, how dangerous they are. They are trying all they could to shut anybody. Shut them up. Oh, they shut me up. Oh, to Purolana. We have gotten a temporary injunction. Take that injunction can. There's nothing anywhere. I call the call. When I got to him, Thank you, Fausa. Hello. Money, is there any temporary injunction granted without me knowing about it? Only no. There's nothing anywhere as far as they concerned. Because if there's any, please, I would like to see the copy. Obviously, I was meant to serve a copy of that temporary injunction. There's nothing anywhere. I asked about 4 times. The guy now said, look, the application is what we are dealing with now. That's why we ask you to write your defense. They put their own defense or whatever. Then you write your own defense, and then we are setting up. Àti ẹ̀ tí ìlọlé ẹjọ́ wèrè náà ti fún ní injunction. A ní Lizzy parọ́ gan gẹ́gẹ́ ni. Lizzy ó pa irọ́ burúkú. Ṣé rí ṣó eléyìí tá ń play yìí? Mo tún máa máa tún play ẹ̀ gangan. Máa fẹ́ kú. Mo ní torí mi kan tẹ́mi náà kánú wò tó wà lọ́wọ́ mi nìyẹn o. Mo tún wá béèrè. Mo ní hello, I received one letter from their Bogu lawyer 2 days ago in my email saying we are applying for some nonsense. Money, do you get any application for very let me first mistake I need to take in. So I put a joker. So joker went here. Oh no, me law school. So mo kokolo mi. Hello, ori mi pe. Jẹ́ ká fọ́ọ̀dù bí ìsíwájú. Oh, mo fẹ́ ṣe ni o. 2021. Pendant. Hello. Kò tí ì sí any court order kankan, kò sí any I'm talking about Adegbalawa because mo sọ bọ́n as far as I'm concerned, esa fẹ́ ká sọ̀rọ̀ ṣá. De sọ̀rọ̀ npa Alaja Lizzy mi. We are not talking about Lizzy here. We are I'm talking about Adegbalawa because mo sọ bọ́n as far as I'm concerned, who is suing me? And don't sue me, obìnrin. Mo lè sọ̀rọ̀ ọkùnrin now. Why not? They say yes, you can talk as you like on social media. Nothing stop you because there's no injunction or anything anywhere. Kí ló ń dààmú ayé yín báyìí? Ó máa ní sọ̀rọ̀ tó pọ̀ gidi gan o. Àtikẹ́sì pọ̀ nílẹ̀ tó máa wo wọ́n ráyè ilé ẹjọ́ lọ́wọ́ tó wà yìí. Hello. Iye tẹ̀tí wá ba ìwé ẹ̀jẹ̀ gan báyìí sí. Mo tún wá sọ fún mo ní can you please check your email? I forward something to you this morning. Only here. Money, there is a guy on social media. He obviously his name is one of the people that was paid to bully myself and to bully Miss Fola Shade, and his name is included in my defense. And last night, he put up an update and all that kind of stuff. Only when did you send money about a couple of hours ago? Well, let me check. Only I got it. But they could you. And then let me tell you happy and people she won't walk. She won't Jennifer ni. Asisu se lu jebe. Abaye je pátápátá bó ṣe baye to kun bo sta bode rin je. Èmi á lọ gba lawyer.
àmọ́ ti gba lọ́ọ̀yà lọ́wọ́ fẹ́ shut everybody up wọ́n fẹ́ kẹ́ everybody sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ń sanwó fáwọn blogger evidence yapa everywhere ẹ̀yin lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní blog ọmọ Fọlá yẹn ó ní lẹ́nu jẹ́ kí n fi yẹn kó lè mọ mo bọ̀ jẹ́ kí n fi jẹ́ máa tẹ̀fẹ́ lè hàn ẹni kó lè mọ̀ ó ní problem ó ní ṣẹ́rí ta ló ṣeré ta ló blog ọmọdé ẹ má gbọdọ̀ ẹ jẹ́ kí n ṣe ṣẹ́sí o ẹ wo sálẹ̀ ta ni yẹn Lizzy Anjorin on the 7th of August 2020 last year nìyẹn o ta ló gbé síbẹ̀ yẹn ìyá láti nìyẹn Fọlá nìyẹn ọmọ ẹsẹ̀ ọmọ wẹ̀. Èní ló pé ọdún méjì tí Lizzy Anjorin ti ń blọ́ọ̀gì Fọlá Tinubu. Èní ló pé 2 years on the dot 2 years. Ọmọ nínú àwọn pictures tó lórí búkọ̀ tó kó sínú kinní ẹ̀ tẹ́ bá rí àwọn laptop tó wọ́n kọ sínú kinní yẹn èrò abáyìn nítorí kọ nípa Fọláṣadé ọmọ yẹn tẹ́ bá rí àwọn nǹkan tó wọ́n kọ sí abẹ́ ẹ̀ ntí ẹ̀rí ó tún kọ síbẹ̀ ẹjọ́ náà lọ ṣé ikọ̀ mọ̀ jọ tó máa ń ṣe ní UK mílíọ̀nù tó bá ti gbọ́ rí jẹ́ kí n mọ̀ àwọn òtún sọ̀rọ̀ nígbà yẹn o ṣẹ́tìrì 2020 ṣẹ́tìrì ònìyẹn Lizzy ni o nǹkan o èmi kan àbí sórúkọ ẹ̀kọ́ ni ṣẹ́tìrì ònìyẹn 2020 wọ́n ti bẹ̀rẹ̀ sí ní blog ọmọdé yẹn lọ́mọ yẹn ò dẹ̀ ṣẹ̀wọ̀n lọ́wọ́ tí ò ṣẹ̀wọ̀n lẹ́sẹ̀ ẹgbọ́kọ èèyàn ẹ̀rẹ̀ tó ń blog ẹ̀ ṣẹ́tìrì ó pọ̀ mẹ́ta mú ó pọ̀ yẹn ó pọ̀ burúkú ṣẹ́tìrì ó pọ̀ gan takó mẹ́ ṣẹ́tìrì ó pọ̀ yẹn ṣẹ́tìrì wọ́n dẹ̀ Soji stop it. Tábà dé tọrọ Amuda yẹn ọ̀pọ̀lọpọ̀ yín lè máa sá lọ gbẹ̀yìn tẹ́ pẹ̀lú ayín blogger òṣìwọ̀n yẹn you will run 440 tẹ́ bá rí evidence tó yapa burúkú alájà kò ní lè jáde mọ́ sọ̀rọ̀ ilé ẹjọ́ yẹn a máa parí ẹjọ́ tẹ́ tá a bẹ̀rẹ̀ yìí a máa parí ẹ̀ o. ṣé ti rí sìn màdámù yìí kó ṣe kí ni ó kó àwọn ọmọ ẹ̀ lọ sí ilé body now ọlọ́run bùkún tiẹ̀ ó ráwọn ẹbí support ẹ Fọláṣadé ò lẹ́bí kankan tó fẹ́ support ẹ kò ní ẹbí tó fẹ́ support ẹ kò lẹ́bí tó fẹ́ support ẹ ṣùgbọ́n màdàmú ìwọ̀n rẹ́bí tó máa support ẹ ń tiẹ̀ ó rí bàbá ẹ lọ wọn bá lérò níbi kan bí kàlà kọ́ dísè ó lè kọ́ dísè bàbá ẹ Fọlá lè kọ́ dísè bàbá àbí ìyá ẹ ó ti bá yọ ọmọ yẹn ó bá yọ ọ̀tá ọmọ yẹn jẹ́ náà. Ìjẹ́ gbọ́ nǹkan tí ìyá Amuda sọ. Ṣé gbọ́ nǹkan tí ìyá Amuda sọ? Ó lóun jẹ́ kí àwọn ọmọ òun mọ̀ pé òkú ayé ni bàbá wọn. Ọlọ́run o. Mi ò gbọ́ ṣó ìyá Amuda ìrí o. Mo fọlọ́run bá ṣe lérè. Ó lóun jẹ́ kóun àwọn ọmọ tóun bí fún Abdulateef Lawal. Ó lóun jẹ́ kán mọ̀ pé òkú ayé òun ní kíni. Òun ni bàbá wọn. Ṣẹ́yìn náà fẹ́ tí yín gbọ́. Second wife ló ń sọ̀rọ̀ kò kí ń ṣe Fọlá ẹ̀lò. Second wife ló wà lórí ìkànnì lọ́wọ́. Ẹ tún bẹ̀ yẹn gbọ́. ṣé bóun náà ló rán ọmọ lórí burúkú tó wá sọ̀rọ̀ mi yẹn. Ó ní nígbà tí ìyá òun kú ó lóun sọ ìyẹn ìyàwó kejì ó lóun sọ fún Abdulateef Lawal òun dìídì sọ fún pé òun ò fẹ́ rí ń bẹ̀ torí pé òkú ayé ni Ọlọ́run má jẹ́ pàdé ọkùnrin olórí burúkú bíi Abdulateef Lawal tọ́jú bọ̀ ẹ̀. ìyá àbíkú tó wà ní básídì yẹn orún rárá o everything was jẹ́ mo sọ fún yín pé àwọn yẹn wọ́n kàn wá lóyìnbó ni wọ́n kàn gbọ́ pọ́n bọ́ọ̀lì ayé gẹ́gẹ́gẹ́gẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́ ibu owó mama New York
Wọ́n sì àti wá gba go ahead láti ṣe mi lọ́ọ̀tì kò ní mọ̀ kó mo sọ fẹ́ pọ̀ rẹ̀ máa lágbára gidi gan ni kò ní dáa fún ẹ ìwọ tó kọ Soji kan lórí burúkú yẹn bàbá ẹ lórí burúkú ẹ jẹ́ n block ẹ off so ń dùn yín tá a ṣe mí ń dùn yín ni àjàmbí náà àjàmbí so ẹ má wàá ṣépè ń bí àjàmbí so ń dùn yín. ẹ jẹ́ ká continue voice ìyá Amuda eléyìí tó kù ní apá kejì tó bá dọ̀la ṣẹ́yìn náà ń fetí yín gbọ́ abẹ́ ẹ̀ fetí gbọ́ ṣé ẹ rí ojú aṣebi àwọn ìka ọ̀bàyéjẹ́ ṣé ń gbọ́ àwa ò ní parọ́ fún yín bí náà why would I lie to you why would I lie to you ọ̀rọ̀ lẹ́ ń fetí ń gbọ́ yẹn o ọ̀rọ̀ lẹ́ ń fetí ara yín gbọ́ yìí látẹnu ìyá Amuda eléyìí ni wọn fẹ́ jẹ́ káwa play èmi mo máa play nǹkan dànù bí Lizzy wà ló béèrè tó bẹ́ẹ̀ àwọn nǹkan tí mo sì máa play wọn pọ̀ interview súná bí wèrè. Thank you all very much for watching. God bless you.